kí ni cryptocurrency tí EFCC kígbe pé àwọn olóṣèlú kan wọ́n máa ń lò láti kó owó ìlú lọ sókè òkun. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ó mà ti pariwo síta pé àwọn olóṣèlú kan wọ́n máa ń kó owó tí wọ́n fi ọ̀nà ìbùrú tí wọ́n fi gbà sínú àpò owó crypto láti má lè fún àwọn agbófinró ní àǹfààní láti ṣàwárí wọn. Olúkóyèdé ní ìwádìí àjọ EFCC ó ṣàfihàn bí àwọn olóṣèlú àti òṣìṣẹ́ ìjọba bí wọ́n ṣe lo crypto láti jí owó ìlú pamọ́ o. Ó mà sọ èyí lásìkò tó ń sọ̀rọ̀ níbi àpérò kan tí wọ́n pè ní Africa Anti-Corruption Day ní ọjọ́bọ̀ Thursday èyí tó wáyé ní ìlú Àbújá, ìlú Èkó àti nílùú Ìbàdàn. Olúkóyèdé ó wá kìlọ̀ pé lílo crypto bí orí ayélujára bó ṣe ti mú ọ̀pọ̀ àyípadà bá sísan owó lágbàáyé, bẹ́ẹ̀ náà ni ó mà tó jí ọ̀nà fún àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan láti kó owó ìlú pamọ́ o. Olúkóyèdé ló ṣàlàyé bẹ́ẹ̀ bá gbàgbé ní ọdún 2021 ilé ẹ̀kọ́ aládàáni kan ní Kánò ó mà ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbà kí akẹ́kọ̀ọ́ máa fi crypto kó máa fi sanwó. Ọ̀gá ilé ẹ̀kọ́ náà Sabiu Musa ó mà sọ wípé àwọn máa gbé ìgbésẹ̀ nítorí bí ọ̀pọ̀ èèyàn ṣe ń tẹ́wọ́ gba owó ojú òpó ayélujára yìí. Arákùnrin Sabiu ó fi ìgbésẹ̀ tuntun yìí ó mà fi tó àwọn agbófinró létí o, tó sì ṣàlàyé pé ilé ẹ̀kọ́ New Oxford Science Academy tó wà ní Chiranzi ó finúfídọ̀ ó fi ṣe bẹ́ẹ̀ ni o. Ó ní àwọn kò gbé ìgbésẹ̀ yìí láì ṣe wípé àwọn máa fi tó àwọn òbí akẹ́kọ̀ọ́ àwọn létí o. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé tó wáyé ní ìlú Èkó, Olúkóyèdé ẹni tí CE Michael Ichegwe tó sojú fún ní crypto báyìí ó mà ti di ohun ìjà tó léwu púpọ̀ lọ́wọ́ àwọn oníjìbìtì àti àwọn olóṣèlú. Ó kìlọ̀ pé lílo crypto yìí ó mà ti gbòòrò lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé o, pẹ̀lú àwọn olóṣèlú tó ń lo òpó yìí tó fi ń lu jìbìtì. Níbi ìpàdé náà èyí tó wáyé nílùú Ìbàdàn, Awao Ringi ẹni tó sojú alága EFCC níbi ìpàdé ọ̀hún ó ní lílo crypto fún jìbìtì ó mà ti di ohun tó máa ń tàn káàkiri ilẹ̀ Áfíríkà tó sì nílò àmójútó. Kí ni cryptocurrency? Ó lè ti máa gbọ́ nípa Bitcoin fún ọ̀pọ̀ ọdún báyìí. Kódà ọ̀pọ̀ àwọn olówó ayé bíi Elon Musk òun ló ṣe àtìlẹ́yìn fún tí owó ẹyọ kan rẹ̀ tó sì lé ní £34,000. Ọ̀kan lára ọ̀pọ̀ cryptocurrency ó ní Bitcoin ó mà ló mà jẹ́ tí ọ̀pọ̀ àlékún sì ti bá a látìgbà tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. Àwọn èèyàn máa ń lo cryptocurrency báyìí láti ra ọkọ̀ àtàwọn nǹkan míì bíi ọkọ̀ àtilé o, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ni ò tí ì máa lò ó. Ìgbàgbọ́ sì wà pé ní ọjọ́ kan crypto yóò gba gbogbo ayé kan tí wọn yóò sì rọ́pò owó bébà pẹ̀lú rẹ̀. Báńkì àpapọ̀ Nàìjíríà pàṣẹ pé báńkì kankan kò gbọdọ̀ ṣe kátàkárà owó orí ayélujára ìyẹn crypto báyìí mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye olóṣì ti ń wáyè lórí àṣẹ náà jákèjádò Nàìjíríà. Àwọn iléeṣẹ́ ìròyìn kan ní Nàìjíríà máa sọ pé nítorí ìkìlọ̀ tí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ Amẹ́ríkà FBI tó fún báńkì àpapọ̀ Nàìjíríà ó ní wọ́n fi fòfin de crypto. Kò sẹ́yìn bí oníjìbìtì tó ń lo owó crypto láti kó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù dọ́là ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n kó jọ lọ́nà àìtọ́ láti àwọn orílẹ̀-èdè kan àti Amẹ́ríkà wọ Nàìjíríà ní báńkì àpapọ̀ náà sì pàṣẹ o. Ṣùgbọ́n ṣá kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ó ní wọ́n ti fòfin de owó crypto. Lára wọn ni China, Iran, Bangladesh, Morocco àti Uganda. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wí tó wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀ akọ́lá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣìí lókè pẹ̀.